Agbárí kíjà fi tó tóbi òjò. Sáyidi èṣù onílé oríta. Èṣù onílé oríta. Oríta lè ṣùgbé. Oríta lè ṣùgbé. Ẹbọra burúkú níjẹ́ látọ̀ pa. Ó lọ lọ́nà àtàrí ẹ̀fíyẹ́fíyẹ́. Aṣẹ́bọ̀kẹ́bọ̀ jẹ́. Aṣẹ́bọ̀kẹ́bọ̀ jẹ́. Pinku pinku toto mẹ́rẹ̀ẹ́dù. Rubia ale kata Pinko Tonto Ha, omi ti gbẹ́nu ẹ̀. Mo fẹ́ rú mi báyìí. Jẹ́ orin ilé náà. Debbie, but Debbie, o fuck up. Kí ló tó ṣe bẹ́ẹ̀ yẹn? O ti fuck up jùjọ. Ẹ wo, ẹ tún ti bẹ̀rẹ̀ o. Kí ni mo tún ṣe? Kí ló ṣe? So nǹkan tó ṣe, wọ́n ní ká ṣiṣẹ́ kó má any traces. Nǹkan tó ṣe náà. Ọmọ mẹ́rin o fuck up. Hello. Need láti máa gba kíní bí ẹni gbàgbọ́ ọtí náà. Ẹ ṣe nǹkan at least àti achieve nǹkan tá a fẹ́. Ẹ jẹ́ ká kó gbogbo ilé ilẹ̀ jàre ká máa lọ. Ẹ wọ́n ti ń pẹ́jù bíbá kí láti ṣe ká máa lọ. Gangan kí ló wá fún gangan bíbá igan wọ́n máa ṣe torí kéèké lẹ́ṣẹ́ lọ́wọ́ ṣe kí lẹ́ṣẹ́ lọ́ọ́ tì gọ́bọ̀ mẹ́rin lẹ́kọ̀ọ́ ní sáìtì o mọ́nà mo mọ̀ ẹ́ náà o ọmọ bá ṣekọ́ṣekọ́ ni wọ́n náà sẹ́ẹ̀tì àwọn ṣínọ́pẹ̀lá ni wọ́n náà kí ló wá ṣẹlẹ̀ gangan ọmọ ló gọ́ kí ló slacking o wọ́n máa lóde do like this now àlàyé kí ló ṣẹlẹ̀ gangan ṣé torí kéèké wèrè yẹn ló ṣe wá ṣe kí ló ṣe wá tì mí fáwọn àti ẹ̀ ló lè ṣe sọ láì mú kodi wọ́n máa kò yẹ kó lọ máa lọ bẹ́ẹ̀ yẹn o àlàyé gbọ́dọ̀ ọkùnrin kúrò lọ́kọ̀dà rẹ kó ṣe kí ni kó ṣe lọ́ máa fàwọn àti. Number one, why you dey do like this? Carry AK matter for you be rude? Fake Oyibo, now you wan die for? But you don't get drug o. Mama just take her easy abeg. Ṣé bí gbogbo egungun bá ń lé ni lóde bí pákòkò ní wéré yẹn ọmọ oko lásán. Má dá Suzy lóhùn. Ṣé ìfẹ́ owú bọ̀bọ̀ yẹn sí Suzy ìfẹ́ fọ́jú mẹ́. Ìfẹ́ tẹ̀ ti bọ́dọ̀ lọ ti pẹ́. Ṣé ìfẹ́ Titanic ni owú tó ìbọ̀bọ̀ senseless thing yẹn. Ọmọ gbàgbé o gbàgbé. Ó yá wèrè ni. Senseless thing bíi ti báwo? Ṣé ọjà tẹgbẹ́ ló jẹ́ kí orí gbogbo yín wá papọ̀ lẹ́ǹkan náà ni? Are you mad? Mama ti bí wọ́n. Are you mad? Ẹ yá wèrè ni. Ẹgbẹ́ náà ṣe ń dákẹ́. Are you crazy? Afọ́rí yín sí. Sílẹ̀. Kí ló dé? Ẹ wò wàhálà ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Gbégé don set bá ṣe padà fàmẹ́tọ̀ wọn wá báyìí akọrin touch tó tán sí wa lójú rẹ̀. Torchlight kẹ̀ ta lọmọ náà tó jẹ́ gbóná wojú ọ̀rọ̀ láì ṣọmọ awo. Kò sẹ́ni méjì ń bẹ̀ o àfò là bá ń bẹ̀ bó ṣe ń ṣẹ̀ṣẹ̀ láńkúláńkú lọ ló jẹ́ ká mọ̀ pé òun ni o. What? Àfò kí ló jẹ kí ló gbé mi ṣó fẹ́ kú ni. Àfò ta ló ń jẹ́ àfò? Mama, you no know that guy wey dey drive shuttle inside our campus? You know am now. As the thing dey be like this èmi rò pé bóyá bọ̀bọ̀ yẹn a lè máa wo bẹ́ẹ̀ ó yẹ ká deal pẹ̀lú ẹ̀
a lè máa wo bẹ́ẹ̀ now. That Afo wey dey do like this. Yes now, that Afo wey dey waka anyhow. Same Afo. Attire o. Wey dey dry short too. You get am. Okay na. Na so. Mama, na correct yarn. Fat ló sọ yẹn. That guy. Hey, Afo. Ọlọ́run. Ó dà ìpín òdì blues lórí kí bọ̀bọ̀ yẹn máa ṣọ́ wa. Mama. Abeg! Ma treat their fuck up. Mama, ma go. Hey! Okay. Afo, àìmọṣẹ́ kọ̀ ọmọ rẹ̀ ló jẹ́ kó borí gbogbo. Afo, ọ̀rọ̀ ti gbé ẹ. Black Angel. No mercy. Black Angel. No mercy. Black Angel. No mercy. Ọmọ burú ọ̀kan làábí ẹni bírú ẹ méjì ó bí ọnù wa ìjọ̀gbọ̀n ṣe dání kan bá ìjọ̀gbọ̀n o. Can you imagine wàhálà bọ̀bọ̀ yẹn ti pọ̀ jù ó máa pè mí lọ́sàn-án máa pè mí lóru ìwọ náà wo time tó pè mí yẹn mo ń gba lecture ni ó tún pè mí mo tún sùn ìwọ náà wo time ó máa pèèyàn lóru ṣé kí n má sùn mọ́ ni. ó ṣàmúra àwọn ọkùnrin wa yìí tí fẹ́ bá ti ń wúwo lórí báyìí fẹ́ ìṣeré lọ́rọ́ wọn. ẹyọ rẹ ẹjọ rẹ ṣé mi ò tí ì gbé báyìí. owó tiẹ̀ ti pẹ́. ó yẹ ẹjọ́ máa lẹ́jọ́ máa. bẹ́ẹ̀ ní sùúrù kó tiẹ̀ tó lọ nǹkan tó lọ bá mú bọ̀dà. báàgì mi dá yéé mo ti gbàgbé báàgì mi o nínú ṣọ́ọ̀tù tí mo gbé wọnú skul. ṣọ́ọ̀tù ta ni ṣọ́ọ̀tù ta ni. ṣọ́ọ̀tù Afo. let's go. ṣé mi ti wọ gbèsè báyìí ṣé mi ti wọ gbèsè báyìí kí n calm down ṣọ́ ṣàmọ̀ nǹkan tí mo kọ́ sínú pọ́ọ̀sì yẹn. ẹ máa gbogbo ló gbé gan náà sẹ́yìn. Afo àbí kí lorúkọ Afo mi ní go. ó dẹ̀ wá dùn mí pé. ó tẹ̀ sí dábẹ́ ó yá níbo ni pọ́ọ̀sì mi wà níbo ló gbé pọ́ọ̀sì mi sí. báàgì mi dá. bí mo ṣe rántí náà mo ṣe ń gbé bọ̀ immediately báàgì rè. dúró níbo ló ń lọ. pọ́ọ̀sì mi dá. ẹ provide pause yẹn fún mi o ẹ máa provide ẹ fún mi ẹ ṣe máa jí pause ẹ ẹ gbọ́dọ̀ provide ẹ fún mi. bọ́ọ̀sì. mo máa fi pọ́ọ̀sì mi báyìí gbà mí o. ẹ provide pause ẹ fún mi. bí mo ṣe rí báàgì náà mo ṣe ń gbé bọ̀ sí. mo pọ́ọ̀sì mi wá fún mi. àyè má dùn ẹ̀ mọ́. sport nu pọ́ọ̀sì. pọ́ọ̀sì mi àbí kò ṣe ẹni. that's good. abẹ́ ìwọ lè yí. Kẹ́mi kí ló ṣẹlẹ̀ bí báyìí kí ló ṣẹlẹ̀. abẹ́ ìdí àti ojú pọ́ọ̀sì mi ó fọ́ fún mi. pause báwo. red pọ́ọ̀sì mi wà bẹ́ẹ̀ ó jẹ́ yọ. pause lè sínú room náà wà lọ́wọ́ mi. níbo ló wà. òun nílé mi báyìí náà. Where is it here? Thank you. No, but no, for power boy. Uncle. Uncle má bínú. Uncle má bínú. Ṣé jẹ́. It is now we not polariwo now. So, any person sí ẹ lè sọ sorry pẹ̀lú ìgbà tó gbà mí. Sorry. Àgbà mi létí ẹ lè sọ sorry fún pọ́ọ̀sì tẹ̀tí rí. Ìwọ sọ fún mi pé kí n sọ sorry fún orí ẹ̀ pé you are stupid. Orí tèmi ò pé ẹ lè lọ sáré fún ẹ sílẹ̀ mi. Ó máa sọ sorry jàre. Ó máa sọ sorry fún mi. lọ tún wá dìbò tó Kò lè lọ sáré wù ẹ̀. Dáhùn máa pa mí dẹ̀ pa mí. Sílẹ̀ mi. Dáhùn bá wo. Kò lè lọ o. First lady, ta ló pe ná? Mo ní àfọ̀rọ̀fọ̀ dùn mí. Àfọ̀ wọn leg off. Àbọ̀ náà fẹ́ gbà tàbó ìjẹ ìlú. Àlàyé wetin dey happen gan, kí ló ṣẹlẹ̀ gan? Àlàyé ká da ẹ̀ka tẹ̀ kọ́ sí ẹ̀ gan. Ọba ẹ̀kẹ́ ọ̀yà a máa kún ẹsẹ̀ kan. Nínú àwọn tá à ń sọ. Ọlọ́run ajé. Ẹ tẹ̀ mọ nǹkan ṣé èyí tó dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ni pé àfo wey be say your leg no balance wey be say na one leg up tó yẹ kó wà lólympic paralympic ló yẹ kó wà ó wá ń gá ògánu school ń gá lórí àwọn tó lẹ́sẹ̀ méjì ìpá bá tiẹ̀ jẹ́ ni ọmọ. Àlàyé ẹ̀wọ̀ ẹ jẹ́ ká lọ gba yí àfọ̀jẹ́. Ẹ jẹ́ lọ gba yí àfọ̀jẹ́. Sípò ẹ̀ ní sùúrù. Bàbá mọ̀ kó àsìkò. Ó farabalẹ̀ ó ṣe kọ́ bẹ́ẹ̀. Ayé náà máa pọ́ ọmọ àkérèjẹ̀ lẹ́nu ẹ̀. Ọlọ́run. Bébí má bínú. Ẹja sẹ́tù ẹ̀ jókòó ẹ gbàgbé ẹ̀. O ti yé bẹ́ẹ̀ wọ́n àwọn ló ti yé ẹ. Ìyẹn ti lọ. Ìgbọ́n tó sí. Láìdí o. Oh my God, you are. Yes.
My best time one day. Are you for real? I swear to God. My best boy wants to birthday me. Trust me now. Ewa, ya so you fẹ́ gbé wisi fún. Artist wo gan lo like. I love Oluwabana. Yeah. I love Oluwabana. Stop it all, like Oluwabana all fine. Oh yeah. Oh yeah. So much, thank you. So much. Apart from what you do, It's my wish that to celebrate birthday. A cocktail, that's my dream, I swear. Oh, if you pa me, you know, ṣẹlẹ̀ gangan, what's it like nǹkan kékèké rárá? I'll tell Daddy about it. Don't do it. Boy, come on, let's get it back. Star boy, Wizzy, come on, let's get it back. Sure now. Thank you so much, oh, I'm so happy. Thank you. Oh, am I worried? Okay, wait to see. Good boy. Kérò pé 1 million lọ́jọ́ yẹn. Thank you. What do you do for this? You wait up. Just now, you know they hear what? Only put the reason for waiting. We don't just let you go. Did they let you? Mo ṣe fàájì pẹ̀lú àwọn guests mi náà kí ó ṣẹlẹ̀ náà. You know hear wetin I dey tell you. I say make you waka jeje make you dey go. You dey. Hey, fuck off! Who you be? Who you be? Who be your papa? Abeg leave me. Abeg leave me. Ìwà yìí sì tèmi yé mi o. Báwo èké kí ló ṣẹlẹ̀ gan-an? Ó ti happen. Ṣé o fẹ́ máa fún fáwọn eléyìí ní bọ́dí yálẹ̀ àwọn ọ̀ṣùgbà? Báwo ọ̀gbẹ́ni kí ló ṣe? Who you be sẹ́? Ọkọ̀ lè pa sí ìgbàgbọ́ nípa sọ́kùn káwọn tèmi kọ́ máa kúrò mẹ́ oúnjẹ praise. You ask me who I be. Who you be? Kànjá wọn jà sí ẹ. Kànjá bàbá 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 kù bàbá ẹ. Who you be? And I wan kill you ni. Wetin happen? You dey ask me say who I be. Tell me who you be now. Why you go tell person make person comot from where I came? Who you be? Show me where you be now. Oh, if you know who I be, na him say you don die. You no know say who be na who ba now. You wan know me? Ọmọ tó bá ti mọ̀ mi ti kú nìyẹn. I be iron lady for the sacred soil. And I still remain flying iron lady for this sacred soil, California. Why so far kuni? You still want make I identify myself for this kaba? For this school? Okro ogbolo akamu no sugar. Ordinary potty. Ọ̀fífín na sisi. Ọ̀sẹ̀ntúrì na Saint Mami. Omo, it's better you jar before ọlọ́pàá dey. Me as they see me, I no get handwriting for station. Na me dey reason like that. Iwọ. Eke. I no go talk am again. Stand up for where you dey, make you dey calm dey go. Eke. You bless it. And I wan kill you now, abi. When I go for fete tell you where. Excuse me. Leave me alone. Come on, stop it. I need to explain it.
Sáyidi èṣù onílé oríjà èṣù onílé. Ẹlẹ́dàá mi, ẹlẹ́dàá ìyá mi, ẹlẹ́dàá bàbá mi, ẹ má sùn lọ́rùn, ẹ ṣàánú mi, ẹ yan ọkọ tèmi fún mi. Ogun ọkọ ohun tó ń bá mi jà yìí, ẹ jẹ́ kó tẹ̀ní dúró bí mo ṣe fẹ́ bọ̀ yìí. Ẹ̀yẹ ló máa bá mi kalẹ̀ fún mi. Ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Bingo, Toto Medo, Rudia, Aleluya Saba. Ẹ máa fojú àgbàrá wo kúrẹ́tì. Ẹni tó fojú àgbàrá wo kúrẹ́tì. Ẹ bọ̀rọ̀ bọ̀ lọ́jọ́ kò ní wálé mọ́. Kò ní wálé mọ́ o. Kò ní wálé mọ́ o. Ṣàmìnà ní Kọ́lá ní kò lórí àfi. Tàbí tó tóbi ó tó. Nínú ayé, nínú ayé, nínú ayé, nínú ayé, nínú ayé, nínú ayé láyé ń gbé, nínú ayé láyé wà ó, ọ̀dájú ló bí kú. Sáyidi èṣù ooo, Sáyidi èṣù Sáyidi èṣù. Ayọ́ta! Ayọ́ta! Ayamoto! Ayọ́ta! Ayamoto! Ayamoto! Second of June, ìwọ Afọlábí Afọláyàn, aka Afo. Ó bẹ́ sí first lady ti wà, first lady of this kaba. Wo bí ìdí nìyẹn wà tó wáyé o, tó wáyé lọ́pẹ̀ ní orí àgàjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Tó ti yẹ ẹ́ sìn, wo bí ó jẹ̀bi tó gbé ṣẹ̀ ni. Afọ! Ó jẹ̀bi. Tẹ́kùn bá dẹ̀ lóhun ò jẹran ọmọ nígbó agijù. Ẹ̀rọ ọkọ̀ játijàti bíi tiẹ̀ yìí. Òníyé máa ń rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ lójúde ẹkùn. Hey guys, tí a bá fún wèrè lakọ̀ gbá tí lójú wèrè tọ́jọ́ ń ṣe wọléwọ̀de. Ẹ̀yin tèmi ẹ̀rù ò ní bá wèrè tọ́jọ́ ń ṣe pàdípàdí. Ẹ jẹ́ ká jẹ́ kí bọ̀bọ̀ yìí mọ̀. So, lórí tẹ́fẹ́ sọ̀rọ̀ ní sọ́kùn pàmò lọ́wọ́ kí ló dé tẹ́ ń gbé ọ̀rọ̀ bí ẹni gbé pa ọtí. I have a lot of things to do. You guys should go straight to the point. My capo, me sheki 24-hour attack for man gbogbo ti gbọ́. President Kasala happened in nothing. Ìwé mímọ́ ni ó ní pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní dọ́là láì jìyà. Ọ̀rọ̀ àwọn èèyàn kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. My capo. Ikú lè ṣẹlẹ̀ lẹ́yìn tá a bá fi ilé pàrọ̀kọ̀ tán tó bá wá bí babaláku babaláku anybody kó wá gbéná wojú ẹkùn you go know say for this confraternity I'm a standard kò la wà and nobody Mama, what condition? Àmọ́ mo fẹ́ kó ṣe nǹkan fún mi. Mo máa fún ẹ ní rules àti regulation tó máa máa tẹ̀lé every day. Ṣìkẹ́mi. First lady tiwa. Mo fẹ́ kó máa lọ gbé
láàárọ̀ kó gbé wá sínú campus wàá tún dá padà anytime tó bá ti ṣètò. ẹ jọ sá èmi nìkan kọ́ ni mò ń lo ṣọ́ọ̀tù yẹn ìjọ tí ò bá sí lọ́wọ́ mi àbúrò mo bàjẹ́ ìjọ kí ni mo fẹ́ ṣe é. Oh, kill you, the man! You dey dead! Baba punch your generation. Our number dey vibrate, you dey command, you dey decree. Say make you do something. You wan change am, Ogun go kill your generation. Let it dey mad. Guys. Number one. There is a solution for that too. Thank you, sir. She came. Ẹyin jù mí. Ẹyin jù bàbá jàlá ya ẹ̀ She came. Ẹyin jù mí She came. Ẹyin jù mí She came. Ìyàwó ọba ni. Show me. Anytime tí o bá ní access mọ́tò ẹ̀. Àárín 10K. Kò fún Ṣìkẹ́mi. Kò fún Ṣìkẹ́mi. Tó bá hesitate láti má follow gbogbo rules yìí. Ayọ́ta! Ayọ́ta! Number one, pioneer ìjọba àkọ́kọ́. You lead, we follow. You heavily rugged. We heavily rugged. And so, guys, kí ló ṣẹlẹ̀ gangan? Aláì, ó dàbí ẹni wípé àwa ọmọ yìí ti fàṣẹlẹ̀ lọ́wọ́. A ti lọ yan ọkọ níbi tó wà ó ti ta gbọ́n. Iṣẹ́ kan la lò, wọ́n ní kí gbogbo wa lò ká fi bọ́ ọmọbìnrin ẹyọ kan lájọṣepọ̀. Gbogbo wa dẹ̀ ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn yẹn, aláìkú ni gbogbo wa bẹ̀rẹ̀ sí là. Kí ló ṣẹlẹ̀ ìgbà tá a dé padà síbi tá a ti gbàṣẹ́? Wọ́n yẹ gbogbo wọn sọ pé ọmọ òṣàlù gbogbo wa lò yẹn. Kí ló máa ṣẹlẹ̀? Wọ́n ní dandan àti jẹ̀bi kú. Bá ṣe gbogbo níyẹn bàbá o. Mo rò pé ànílẹ́ni ní mọ̀sán ká mú kíkan ẹ já wa tán ọ̀nà wo la máa gbà. bàbá Áfíríkà má kú. Áfíríkà ya má kú ni o. Because ọgbà níyìn dandan ní kẹ̀dẹ̀ gbà wá. Màá ti kú tó ẹ̀mẹjọ lójú àlá. Tí bá jí mo ṣe máa mọ̀ pé mo jí sáyé. Ẹ wò máa jẹ sínwó òde gbọ́dọ̀ tójú òbí ẹ̀ kú. Guys, mo rí kú lójú yín o. Ẹ̀yin ò ṣe ní bá wọn kú ikú kan bí kò ṣe yíyẹ. Gẹ́gẹ́ bó ṣe sọ síwájú. Májèsín tí yín ò ní tójú èmi rọrùn. Ọmọ tó bá dá fánù náà la máa fi kó. Àsùnkù dáfá. Ìjọkùn ọ̀rọ̀ wọ̀dọ̀ máwọ̀ làwọn èjò lá. Adéwé èrìgì àlọ́ tó lówó jọgbà obì tán. Wọ́n ní wo èrìgì àlọ́ kó tó jọgbà obì tán. Ire gbogbo àdàwà o. Ògìrìrì òkè kíyẹ̀ tí fi wá gbàgbọ́ tiẹ̀ láyé. Ibi tá a bá fi yọ̀ sí ni yọ̀ ń ṣomi tiẹ̀ sí. Lóòótọ́ ni bẹ́ẹ̀ ti dìwọ̀. Òṣàlẹ̀ lóore ìbánájà. Òṣà sì ń bínú sí gbogbo yín pátápátá tí ò fẹ́ ní kankan sílẹ̀. Bàbá, àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí Jalingo ṣe kó wa bá yín. Wọ́n dẹ̀ ní tí ọmọdé bá sáàdì ọgbà máa gba. Bàbá, kí ni solution? Ẹ wò, ẹ kíra yín kú oríire. Kẹ́ẹ̀dẹ́lẹ́dàá yín mú. Àtúnṣe ń bẹ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí sì lẹ́tùtù ó lẹ́bọ. Ẹbọ ọ̀hún rèé. Ètùtù ọ̀hún rèé. Nǹkan abẹ̀mí lẹ́lọ́rẹ̀ wá wá o. Bàbá, nǹkan abẹ̀mí pọ̀ gan-an Ọlọ́run, ó pọ̀ gan-an ni. Ṣé yàn ni abẹ́ranko? Yóò dà fún yín.
ẹ ní bùrìbùrì kẹ́ bá wọn jójú ẹlẹ́yà ọmọ ará yóò ní fẹ́ gbà fún yín lóúnjẹ ajíyàn lẹ́lọ́rẹ̀ wá wá. ẹ wo atakọ àbí abo gbogbo ẹ̀kọ́ sẹ́ni wọn tá lè gbé dé ibà bàbá. bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni ṣé 20 lẹ fẹ́ ni àbí 100 bàbá kọ́ńténà máa fi kó débì báyìí. kódà ló bá jẹ́ kókó àbí dúdú ẹni àbáwọn ṣàbá ẹ̀ ṣàmà. bàbá ó mà ṣe o ó ṣe láyé ọmọ ènìyàn dẹ̀tùnù ìbá ṣe bí àparò ọlọ́dẹ ọba ti rí òfin pátá ẹ̀yin ọmọdé ìsìn ẹ mọ nǹkan kan ẹ wo ohun táwọn rúmọlẹ̀ ń béèrè fún ni pé ká ẹ lọ rẹ̀ wá arọ wá. arọ báwo. arọ tó dáńtọ́. arọ tó pass. bàbá a máa rí. kò burú bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan nù yín ò tún gbọ́dọ̀ lọ rè pẹ́ṣẹ́ mọ́. Hello, Akoni. Ó ṣé gan. Yes, baby. What you feel? What you feel? Ó ṣé gan. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Òun náà wà níbí. Aki. Tó bá ti di next week, máa wá sí Abuja wá rí ẹ. Ó ṣé gan, baby. Hold on. Ó fẹ́ kí ẹ. Commissioner of Police. Hello, sir. Yes, sir. Bẹ́ẹ̀ni, sir. Wọ́n ti release me. Oh, thank you, sir. Oh, sọ fún mi. Yes, sir. I really do appreciate it. Ṣé gan, God bless you. All right, sir. Hold on for jẹ́ gbé fún padà. All right, baby. Bye. Susie, respect. I give it to you. Patenelo, mo tún máa add more to your rank. Like seriously, just like that. Akọ̀fẹ̀yìn mi mọ̀ ṣọ̀rọ̀ ni. Nice one, respect. Abímbọ́lá ṣọ́ ààrẹ fáwa torí òun jẹ́ ọmọ ọ̀gá ọlọ́pàá. Abímbọ́lá nǹkan tí màá ṣe fún ojú tó ń gan náà ò ní gbà bá bẹ́ẹ̀ gan self. Kò sí problem, èmi náà wà nílẹ̀. Omi lòun obstacle lèmi. Na so. Abá mi bẹ́ẹ̀. Na so. Yálà anybody mo ní abá mi bẹ́ẹ̀. Na so. Boss lady. Àṣẹbẹ̀rẹ̀ ni. Black Angel. No mercy. Black Angel. No mercy. Black Angel. No mercy. Eke lélẹ́yìn náà. Wọ́n ti pa bàbá ìṣá. Eke bàbá yìí dé nice gan. Tí bá ṣoore tó ṣe fún mi bóyìí, ó nice gan. Eke kọ́ ní wọ́n ti pa Eke. Hey, they don't kill this guy, I swear. Now who this guy offend now? Fuck. Wọ́n ti pa Eke. Bàbá yìí dé nice. Tí bá ṣoore tí bàbá yìí ṣe fún mi, Eke ti lọ, wọ́n ti pa Eke. Eke wo ló kọ? Eke ò kú o. Kò tí ì yé yín àwọn tó lè obituary. Ẹ jẹ́ kankan yín mọ́ bá. Eke. Kọ́lọ̀ máa mú wa. Again. Èmi lélẹ̀ ta ni mo ṣe ṣé mi nìkan mo wà ní ọgbà yìí ni. Adé mi kí ló ṣẹlẹ̀ náà mi ò understand ó ṣe jẹ́ mi nìkan náà ń lẹ obituary mi kiri ó tún mú dé block 1 block 2 everywhere náà kí ló ṣẹlẹ̀ náà kò yé mi o. Èmi ló ń bí àbí. Báwo ló fẹ́ kí n mọ̀ ṣé picture mi ni kò síbi tí mo lọ ní school tí mi ò tí rí block 1 block 2 annex iwájú ẹ̀yìn it has been your picture. I know na kí ni nǹkan tí mo fẹ́ ṣe ń sìn kò yé mi náà. No. I don't know báwo fẹ́ mọ̀ don't ask me. Ṣé ó lè jẹ́ àwọn cortis ló lẹ obituary mi kiri. Ẹni mi ló ti fẹ́ gbọ́ èmi ò sọ bẹ́ẹ̀ fún ẹ o ó lè jẹ́ cortis ó dẹ̀ lè má jà sórí as ọmọ ọgbọ́n tèmi jẹ́ I no fit give you money but nǹkan tí mo ní sí ni máa fún ẹ tó bá ti dàrọ̀ la tákùkọ bá ti ń kọ́ ọ báyìí gbé gbogbo belongings ẹ̀ kó jápa kó fi ìlú ilẹ̀ ó yé mi o títí ẹ̀ ń ṣe ìlú yìí nìkan this campus filẹ̀ o bí a kì í ṣe pop sí mi wáyé tó ń ṣe já mi tó nà kí ló ń ṣẹlẹ̀ mi ò understand náà fọ́tò mi lélẹ́yìn náà kí ló dé tán ní obituary mi ta ni mo ṣe kí ni mo ṣe náà mi kò yé mi o. wàá farabalẹ̀ sórí jẹ́ kí n já ẹ ní nǹkan ìbáṣepọ̀ èmi àti ẹ bó ṣe mí ní mi ò bá ẹ ṣọ̀rẹ́ mọ́ o but for now kò fún mi ní space fún mi ní chance ìbáṣepọ̀ èmi àti ẹ gan. ẹ kí ló ń tà láti sọ náà ṣé mo rẹ yẹn wà náà ṣé oyin mi náà lẹ obituary mi kiri gbogbo campus náà kí ló ń ṣẹlẹ̀ náà. mo ti já ẹ. wá tó ṣe báyìí náà. tọ́ba rẹ̀ mi àti ẹ pọ̀. wá pàdé mi ò lè fi wá náà má ṣe bẹ́ẹ̀ náà. ìwọ ló wà ń bẹ̀ kárí. ẹ ṣé màdé wá dúró náà. ó ní pé
àfọ jẹ́ kó mix exam ẹ̀. lógo Ọlọ́run tó túmọ̀ sí pé máa ní carry over. What? Boss. Ala agba. Happen. Wetin dey sup? Olórí. Boss, wetin happen now? Olórí. Kí ló happen? Àfọ ti tọ́jú mi. Alaye, I dey talk am. That phone boy, I know say na fuck up guy. I tell the way we be say, I fit fuck up. Alaye le babe pe. Now you say make you leave am. If no be like that, Àfọ okay. That pieces. Okay, baba, you don set. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó ti tẹ ọ̀ká mi lórí báyìí. Ó dẹ̀ ti di dandan. Kí Àfọ kó rí ìjà ọ̀ká mi. Ó dẹ̀ ti tó tó máa fi kó ṣe fàjẹ́. Ẹ jẹun. Agba. Hello, Alpha baby. Má worry. Ma pay later tí ma dé bí tí mo lọ ṣùgbọ́n. Baby, má worry for security purpose, ma pay, má worry. Má worry. Ah! Àbọ̀rọ̀gbọ́ sí ọ̀fún ìyá ẹni ìwọ ṣe sá kí fìbọn fún orí ìyá aláya ẹ̀dànù ṣé o kọ́ mọ̀ bá a ṣeré ni máa pa ẹ́ máa pàdílé máa pa àrọ́mọdọ́mọ ẹ ìwọ olórí burúkú yìí jáde sí mi náà kó play kí play wàá rí fíìmù ìwọ jáde má fọ ṣèbọn náà ya wèrè kí sáyé filẹ̀ ayé ń wẹ̀ wàá rí páyé òpè méjì. Ó fún àbí. Má fọ́ sẹ́ èmi fẹ́ pa ń bẹ́ fọ́ ojú ẹ̀ dànù ni ara lè kó má fọ́ Ọlọ́run má fọ́ ojú ẹ̀ má fi bọ́ ba ògbólé ayé ẹ̀ jẹ́ ń fẹ́ pa ẹ̀ ní ìwà ṣeré play kí play. Kí n play ni wá ṣeré bí ni. Mo yìnbọn fún ẹ wọlé. Ìbílẹ̀ mi fẹ́ sùn. Wọ́n gbọ́ nǹkan kan wà ń bẹ́ẹ̀. Ohun tó fi lè mú èsù ẹ̀ pàjúdà sájà tèmi tó fi ń lé ajá tèmi kiri. Ó gbọ́dọ̀ ní ohun tó gbójúlé. Wá! Tálẹ̀ tó kú bí wọ́n fẹ́ àdìgbò play kí n play. O rò pé mo bá a ṣe máa fìbọn fọ́ orí ẹ̀ dànù. Ó dà pé lórí burúkú ni ó máa jẹ lẹ́sìn. Mo ní tálẹ̀ tó kú bí wọ́n fẹ́ tó ní tọ́bi ọ̀ṣọ́rọ̀ mo fẹ́ rẹ́ nílò. Ẹ̀mí ògiri oko. Tọ́ba ń wù máa dára. Ọ̀bẹ̀lẹ̀kún. Ẹ̀mí ògiri oko. Ẹ̀dẹ́kun sọ́kún náà. Wo Dre ọmọdé ò rí àjẹkù ẹkùnrin ni o. Lọ ní kẹ́ranko bí kìnìún kó pa ẹ jẹ. Tó bá jẹ́ pé o mọ ẹranko burúkú tí wọ́n pè lórí làjù ni. O ní sọ pé kó pa ẹ jẹ. Ya ale yìí gasa What? Pico. tonto mẹlẹto. What? Jẹ́ sọ nǹkan kan fún ẹ. Màrìwò lórí o, egungun bọ̀ lẹ́yìn. Tó túmọ̀ sí pé dúró lèmi mọ̀ bọ̀ wá. Àti nífẹ̀ẹ́ ló máa bá mi kí n wo ọkọ̀ tó gbójúlé. Kápò. Aláìga o. Alẹ́ tí wọ́n ti ń kọjá nǹkan ta nírú. Ọlọ́run. A ní láti work fast o. Kíákíá ni o. Kí nǹkan tá a kò máa lọ pa àyè tá a rò jẹ o. Tó ti wá ohun rẹ̀ gáyé ṣúyàn gangan ọ̀bọ̀n yẹn gangan ṣúyàn gangan ẹ̀ka plan lórí ẹ̀. Tó wá ní pé òun àjọ̀nù àwọn agbọ̀n mọ̀lẹ́kà làwọn náà o. Àpàdé òfurufú ni o.
eléyìí ti di pé tó bá kọjú sí ẹ kó ta o tó bá kẹ́yìn sí ẹ kó ta tó bá kú àti ẹ kó déwé ara ẹ pa a ní láti jáde a ní láti ṣe nǹkan kan àwọn alágbọ́dọ̀ rẹ́yìn ní gáyé o. àlàyé kò tọ́ mi àwọn. ẹ wá mọ ohun tó fọ́ ní ìjọba nígbà tí màá fi tají agbóǹpọ̀ mi náà. ó wá bu ẹ ó wá ẹ̀rọ ó ti pọ̀ lẹ̀ gan ẹ rà kó ní 10-20 ẹ rà bọ́ sí 30 something a máa mú yàrá ìjà ẹ. a ní láti jáde kò ń ṣọ̀rọ̀ a máa mú nǹkan tá à ń sọ yìí o a ní láti jáde o. àlàyé má fọ yàrá ìjà ẹ kò lè escape wá sẹ. àpò ọmọ akínwó gbọ́dọ̀ ṣojo o. ọkọ ayé ló máa mú wálẹ̀ o. ọmọkọ ayé ló wá. Anybody, you do anyhow, go see anyhow. That is good. Man, you are your papa. Your papa. Your papa. You die. Hey. Your papa. Anybody go see anyhow. Anybody will do and I go see anyhow. Movement. Where's Leo? Give me. Dre. Your papa. Your papa. Your papa. Who the iron for more? Your papa go die today. Okay. Movement. Your papa. You see that dog? You come with your father down. Now you dey run o. Now you dey here. No keke must care. Àfò ìwọ o tẹ ọ̀ka tèmi nínú ìlú. Ìjọ. Lẹ́yìn ìgbà tí mo ti wọ́n ọ̀nà ò ní ṣoore. Wá mo ṣàánú gbèsè ayé ẹ̀ngbà ẹ̀ nítorí condition ẹ̀ nítorí mo mọ̀ wípé arọ ni ẹ̀ kò sí wúlò kankan tó fẹ́ fi wúlò fún wa mo ní kó fi ẹ́ sílẹ̀ kó máa waste life ẹ̀ mo fún ẹ ní tax kékeré ó dẹ̀ dìré lórí ẹ̀ níwọ̀n tó já sí wípé aṣáánú ẹ̀ wọ́n ti fẹ́ gbẹ́ orí ẹ̀ sórí oògùn mo ní kó fi ẹ́ sílẹ̀. eléyìí ò mọ orin àbárábọ̀ orin jẹ́ ni. kí wọ́n ṣàánú ẹ̀ torí condition tó wà nítorí kò sí wúlò kankan tó fẹ́ ṣe fún wa ìwà àrọ̀ lásán ó wà rò wípé kí ni ọkà àti tèmi fẹ́ ṣe ó tẹ ọkà àti tèmi nírù mọ́lẹ̀ ó ní kò sí nǹkan tí máa ṣe ó ní gbádùn. Amen. Sọ pé amen.
Hey guys. Apo. So they go. Lobito. You. Who don't go no? Who don't go no? Wait, you who the hell pomo? Your papa. Oh, she run yara ja. All time. Number one is strategy moving. Come on here. Capo is here. Boss. Capo is here. No, number one is moving. Number one is moving. I got Paul. Everybody wrong again. You want move, man? We got kill today. On this compound, there's no bad plan. I make sure que mo ko egun eyan leni. Not tomorrow. Dey rule, now we dey come. Ma ko egun eyan leni. Not tomorrow. Let them feel am. Now we dey come out. What is you say? That go background. What is you say? Yara ya o se le mo. Ọlọ́run. Ndo wa dan lo ya so. Silence all over. Silence all over. My number one is moving ruggedly. No keke mosque. My number one is moving. No keke, no keke, no keke mosque, no keke, no keke. Moving ruggedly. No keke. àtàwọn ọmọ ẹ wá bá mi ní kaba ẹ ti break rules ṣé mo mọ̀ pé tí n bá ṣe anything fún yín níbí báyìí mi ò jẹ̀bi. Confirm. ó yẹ kó mọ̀ pé láti jọ́ta láyé ti dá èmi ìgbéràn ojú ẹ rí oníkàlùkù ń lọ ẹ ní bó ti wá mi tí mo wá síbí lẹ́nìí ní ìwà torí nǹkan méjì ní ìbá tí ẹ wà wèrè tó wà lẹ́ẹ̀ni kan ra fẹ́mi kí n máa lọ pẹ̀lú àwọn èèyàn mi ò tán. àbá ti yàn dá. Pause. Listen. Hey. Listen. Mi ò kí ń sọ̀rọ̀ kí n tún kó jẹ padà wọ̀. Ṣé mo fẹ́ pa ni? Jẹ́ kí n bẹ́ pa. Torí pé wọ́n ń dùn ní àbí. Bá yẹ kó gbọ́ mi ò kí ń sọ̀rọ̀. Àbí kí n ṣe ìlérí. Kí n tún kó padà sí ẹnu. Asọ̀rọ̀ ṣẹ́ ní ẹ̀ kò sọ̀rọ̀ dànù. Ọjọ́ tí màá ti dán. Gbogbo ẹ̀yìn yìí. Afọlá. Dre tó túmọ̀ sí pé o lè fi àfo sílẹ̀ fún ọwọ́ rẹ̀. Àṣọ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn Kapo! Wetin dey happen go? Bíbẹ̀ tí wọ́n dé everybody kò wọlé ni. Topaz, Dre, kí ló ń ṣẹlẹ̀ ń bí? Ṣé nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ lé? Gbogbo yẹn ń gang up against us. Ṣé ẹ̀yà wèrè ṣá? Ó dẹ̀ ti da. Topaz, Dre, ẹ mọ̀ pé mi ò ń wájà, Suzy ò ń wájà, àdẹ̀ kí kọjá ìyá ara wa. Ẹ lọ sọ bẹ́ẹ̀, ẹ dákẹ́, ẹ ti tán ṣoṣo, ẹ dẹ̀ ti ríjà ṣoṣo. Ṣé rí wẹ̀rẹ̀ tẹ̀ rán wá pé kó wá máa spy on us yẹn? Òun gangan ni mo wá fún èmi ò lọ́rọ̀ báyìí sọ o. Ẹ má kú ẹ o, ó ti kọjá yìí ẹ̀. Òun rìn wá sínú kàbá yìí, ó dẹ̀ believe kò máa fara lè lọ padà. Ó possible. Dre, lẹ́nu ẹ̀, dákẹ́! Ó yá wẹ̀rẹ̀ ni. Suzy, ṣeré kọ́ là ń ṣe ń bí. Ọ̀rọ̀ tá a fa lọ́wọ́ between life and death ni. Yes. Wá kó àwọn tí kì í sẹ́yìn wá bẹ̀rẹ̀ sí wá disturb. Ó yá, mo ṣe ń bọ̀ ẹ̀yẹ kó wọ́n kẹ́kọ̀ọ́ bí.
jẹ́kẹ́jẹ́ mi ṣe láwùjọ wù ti jí mẹ́rin mi ṣe láwùjọ bọ̀ bọ́ọ̀lù tó lúwo kò fẹ́ ẹni tó dìbò lọ títí bàbá lè kí padà sẹ́nu mọ́ dákú kó bá kọ́ láyé ẹgbẹ́ àgbàdéwé tọ̀run èmi mi kọ́ lè ṣù rúbíà alẹ́ yìí kásá bàbá bíbí o bíbí o tó mẹ́lẹ̀ tó ẹ wo ẹ̀yin ọmọ ènìyàn ẹni tẹ́ rí pé sandaluku ti já lásán ni tí ó lẹ́sẹ̀ kí ni ó bá ṣe fún yín ẹ wá dé lọ́wọ́ ẹ dé lẹ́sẹ̀ sí mi báyìí ẹ wo màá gbà yín níyànjú wípé ẹ rọra máa fi ara rí báyìí kẹ́ni kò kí ẹ máa fi lọ ẹ jẹ́ kí n máa mú ilé. ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ dúró mi ò ní nǹkan kan fi yín ṣe torí ẹni tí mo ṣe wà ń bí ni tẹ̀dé lọ́wọ́ tẹ̀dé lẹ́sẹ̀ torí pé kí ni ẹ dájú ẹ̀yàn mi ènìyàn ọmọ ọlọ́mọ láàrin ẹ̀rọ kí ló ṣe fún yín ẹ wo màá gbà yín níyànjú wípé ẹ rọra máa fi ara rí báyìí kẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́ máa fi lọ torí pé mo fẹ́ jẹ́ káwọn òbí tó ní kí wọ́n jèrè yín torí pé kí ni èyí táwọn yìí wúyà alẹ́ yìí kásá bíbí o tó lọ fẹ́lẹ́ lẹ́nu. Pinku pinku toto mẹ́rẹ̀ẹ́tò abéṣujo bí o ṣá o. ẹ wá hey guys kí ló dé ṣe báyìí mo fẹ́ mọ orí èèyàn tí bọ̀bọ̀ yẹn jẹ́ sí mo fẹ́ mọ orí èèyàn tó jẹ́ mo fẹ́ mọ inú èyí tó ti bí mo fẹ́ mọ èèyàn tó bí mo fẹ́ mọ ibi tó ti jáde mo fẹ́ jẹ gbogbo ìran mo fẹ́ jẹrun mo fẹ́ mọ ikọ̀ tó gbénú ẹ̀. Kábọ̀ bọ̀bọ̀ yẹn àjọ̀nú ni àjọ̀nú ni bọ̀bọ̀ yẹn a lè mọ̀. Kábọ̀ easy o àbọ̀ là ń ṣe ọmọ máa ń jọ̀nú ni èèyàn àpíà ń disapia lójú wa bọ́lá ẹ fẹ́ mọ̀. ọlọ́run dà lẹ́nu tó mi ìlú rẹ̀ ṣẹ́ ẹ̀rù bá mi lẹ́gẹ̀ẹ́ fíìmù mo fọ́ ọlọ́run mo fọ́ ẹni tó fọ́ ẹ fọ́ fún bọ̀bọ̀ yẹn. àbò mo fọ́ o lẹ́gẹ̀ẹ́ fíìmù. sí àǹsì yàtọ̀ sí ọ̀làjò tó bá jẹ́ sí àǹsì a máa jà ọ̀làjò ní ìta fẹ́ bájà a máa bájà ní ìjà. ẹ gbọ́dọ̀ sọ́jọ́ ẹ jẹ́ kẹ́ni ṣe ẹ mọ̀ wípé ẹnu kan lé mi bọ̀ kò yọ ọmọdé ẹ fọ́tọ̀ ní pé yóò hàpíà ó disapia ẹ wà ṣé máa dúró ogun tẹ́ ti jà ní ẹ ti ja ogun external ẹ ti ja ogun internal ogun campus oríṣiríṣi ẹ ti ja ogun láyé junction ẹ ti ja gbogbo ogun èbúté mẹ́ta ogun Ìbàdàn ogun Agége ẹ wá ń fẹ́ máa fọ́ nítorí èèyàn kan torí àbíà ó disapia ṣé ìmọ̀ wípé tẹ́ bá ti fọ́ tẹ́ bá ti fọ́ fẹ́lẹ̀ nítorí èèyàn kan torí kó gbóhùn orí burúkú torí kó ṣe bí wẹ̀ gbogbo ránkì yìí tó ti wà látòkè táwọn èèyàn fi ń fọ́ fún yín látòkè nígboro tẹ́kọ̀ kò síbi tẹ́ bá dẹ́sẹ̀ ọmọ fọ́ fún yín ẹ wá fẹ́ kó jálẹ̀ lẹ́ẹ̀kan náà. In short, I'm highly disappointed in you guys. Roger. o ti ètò ìwà àtọ̀rọ̀ àwọn màláìka rí gbà. Ayatoto. Mo dọ́kun mo bọ̀kun wẹ̀rí mo dọ́sà mo bọ̀ sàwẹ̀ mo débi lékelèké ti gbé fojú gbà mí mo fẹ́ wí ọ̀fẹ́ gbéra sọ òkè gájòkè mo gájò tá mi lọ ìbá kékeré ẹlẹ́yẹ ìbá àgbà ẹlẹ́yẹ ìbógún ẹlẹ́yẹ kékeré ẹlẹ́yẹ yín ni ò gbọ́dọ̀ jẹ̀gbín àgbà ẹlẹ́yẹ yín ni ò gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ bá lórí ogi pípẹ́ ogún ẹlẹ́yẹ yín ò gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ jẹ̀wé àjẹ́ ọ̀bàlẹ̀ èmi mọ̀ pé àkí ọlọ́fin yín ò gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ ńlárin àwọn ọdún ayé ò gbọ́dọ̀ sún lókè mọ́lẹ̀ ilé ayé lẹ́tí lọ́ọ̀rẹ́ balẹ̀
ilẹ̀ lèmi Asukundaba mo ti lọ́ọ̀rẹ̀ bágìdì gbàrí. mo mẹ́ni ẹ̀kejì tó pàbí fọlọ́sà ẹsẹ̀ ìṣubúlẹ̀ má dìde kí ni tó dé ẹ̀yìn ní mo lẹ̀ kí ni tó dé. ẹ wí fún mi lẹ́ẹ̀kan sí i wípé ẹ̀ lọ́wọ́ òun gbé. ẹ rí pé dì ti dì yín ìdídì yìí. èṣù onílé oríta èṣù onílé oríta. ọ̀dà ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín kẹ́sì kíra yín kú oríire. wípé ẹ padà pẹ̀lú ìjọba tí wọ́n fẹ́. ẹ wo bàbá ṣe rí abẹ̀bẹ̀ kò tó láfi ti fẹ́ ra abèlè tà sí wọn nípa máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ bàbá ẹ wo dọ́bù wà láfọ̀ dẹ̀dẹ̀ bọ́dí la wà o. ṣé rí bàbá ẹ̀yin lẹ́ni Asukundaba gbogbo ohun tẹ́ bá ti ní kó ṣe ló máa ń ṣe fún yín bóyá kẹ́ sọ fún kó jẹ́ ká wá rọ̀ mí ká fi àfọ̀ sílẹ̀ tó bá dẹ̀ sọ pé òun ò gbà bóyá ká jẹ́ channel kó ti yé bẹ́ẹ̀ kẹ́ mú ọ̀rọ̀ sọ́dọ̀ babaláwo mi àbí. ọjọ́ ní bàbá bọ́sì ikú ń rẹ̀ dẹ̀dẹ̀dẹ̀. Guys, ẹ dojú tì mí gbogbo nǹkan tẹ́ ń fa etí ọ̀kẹ́dẹ́ ni kò tó nǹkan tó yẹ kẹ́ yọ àdá sí i ṣé bí ìrìn àkè ló máa ń dúró dògbò ìrìn àkè ń gbọdọ̀ sójú akíkanjú nìyí kí ló dé tẹ́ wàá ṣe bí akíkanjú tó lọ sógun. Asukundaba tẹ̀yìn ń dànù yìí kéré tó kéré yẹn kò máa ń ṣe mí mẹ́fà díẹ̀ pàtàkì ọdún ni o ẹni tó lówó tẹrù ìwọ̀nba tó fẹ́ fi tán lórí mọ́ ẹ padà síbẹ̀ ẹ ṣe bọ́ máa kí ṣe máa ṣe. pé ká lọ wá àrọ yẹn náà ní àtọkọ sí. àrọ yẹn gangan tí Asukundaba ń sọ yẹn náà ní kẹlọgbé. àgbà tó bá jẹ́ pé ẹ wà ní ibi tí struggle yẹn ti ṣẹlẹ̀ ẹ mọ̀ wípé àfótánsọ yìí àlè ìbánu ẹni tó wà lẹ́yìn ẹ kì í ṣe ordinary person. ẹgbẹ́ mi sọ̀rọ̀ ẹ dìde. ṣé bá kìíní ẹ kí ló dé tí ìrìn àkẹ́tì ẹ sojú. ṣùgbọ́n wọ́n ní tí igbá bá dojú dé àṣì tí ọba ṣe sí kọ́ tẹ fọ́mọ lẹ́lẹ̀ ọ̀fà wíyẹ́và lè ẹ padà sílẹ̀ ẹ ṣe bí Asukundaba ṣe ní kẹ́ ṣe. wíyẹ́và lè rugged ìta. Sáyidi èṣù èṣù onílé oríta èṣù onílé oríta oríta lè. Ọdẹ́túndé Agboola Jalingo mo mọ̀ ẹ́ ju bó o ṣe lérò lọ mo mọ̀ ẹ́ gidi. Rọ́bíà Aliyu Gàgàbà o ṣe má bá wọn ìrà tí yóò lọ́mọ nú kó má bá wọn pẹ̀lú ọ̀bọ jáwúra torí kò ṣeé mú kò ṣeé mú lóhun tí wọ́n fẹ́ mú o àfò ò ṣeé mú o àfò kò ṣeé mú o pínpín o pínpín o tó mẹ́lẹ́lẹ́ fún àwọn àṣìṣe gbà ọmọkùnrin yìí ojú ẹ̀kọ́ dá sí mi. ẹ máa wò pé mo pè yín ní pé ìjàyà n ò pè yín ní pé ìjàyà mo fẹ́ rán yín létí nǹkan kan ni ohun tí mo fi sokùn ẹ̀mí yín kọ́ ó ti díù. àwo ẹ wo bí
ẹ má jẹ́ kó diwọ́ Àgbàjà lè ń gò fúnra rẹ̀ ó trust yín ju gbogbo eléyìí lọ gbogbo ọ̀nà tẹ bá máa bá a fi ṣe ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kú láàrin wa. ẹ fẹ́ kéèyàn kú láàrin yín àfi kẹ́ ẹ lọ rè wá àárọ̀ òun wá. òun lẹ́wọ̀ wá torí orúkọ rẹ̀ lẹ́ti fílẹ̀ láàfin mi. ẹ jẹ́ ká wá rọ mi àfóòtẹ́ ń sọ yìí ẹ̀mẹ́ni tó wà lẹ́yìn ẹ̀ o olórí burúkú tó wà lẹ́yìn ẹ̀ kò jọ èèyàn kò jẹ́ranko o ẹ jẹ́ ká wẹ́lò mi ẹ jọ. kẹ́ ẹ tó rí mo ti rí kẹ́ ẹ tó mọ̀ mo ti mọ̀ àfóòtẹ́ ń sọ̀rọ̀ ń parẹ́ yìí èèyàn tí ń bẹ lẹ́yìn rẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ mú balẹ̀ kẹ́ ẹ tó róhùn mú. ẹ wo ẹni tí ń bẹ lẹ́yìn àfò kì í ṣẹni tẹ́ ẹ̀kọ́ lẹ́rẹ̀ rú kùgìrì mú tí wọ́n ti ń bẹ nínú rẹ̀ ojú tèèyàn lásán lọ torí alágbára ńlá ni tí fọmọ rí odórí tí òun lò gbàkà lọ́wọ́ oníkàfi ṣèkàṣe tó bá wọn á tún gbàrà lọ́wọ́ alára yóò tún fi ṣàràdà ẹ wò àwọn kò wá lé o nǹkan kékeré náà lẹ́ẹ̀ fi mú àmọ́ èèyàn tí ó bá mú láàrin yín onítọ̀hún ò finú fẹ́dọ̀ lọ́kàn rẹ̀ tí ó fi ṣiṣẹ́ òun ni. èyí ṣe dájú àgbàdo ẹ̀ ń tàka. Àgbàwo ìtẹ̀sọ̀ yìí pọ̀ ẹ bá wa wá nǹkan mi àárẹ̀ lágbára. kò sí ṣíṣe kò ṣàìṣe bó bá ṣe obìnrin ni yóò lọ rè bá bàbá rẹ̀ lájọṣepọ̀. gbogbo ìtẹ́ ìṣe yìí ràn ó kẹ́ ẹ tètè lọ rè pinnu rẹ̀ láàrin yín torí kú rọ̀ dẹ̀dẹ̀ kíkú ọ̀hún má bàa pa yín ní rèwerèwe kẹ́ ẹ tètè lọ rè ṣe. kò yé ṣe o kí wọn máa báyà mi jọ sóbì kò yé ṣe o. bàbá mo ṣetán láti bá ìyá mi ní àjọṣepọ̀. Sáyidì o. kí ni ìṣe ìyá mi lẹ́nu. Sáyidì o. kí ni ta rí yẹn ṣé yàn nìyẹn àbí ẹbọra ó dá mi lóhùn ni. mama ó ń yà mí gan lẹ́nu gan-an like mo fọ́ sára mi understand I never see that kind of thing for my life kí n kò dé happy ẹ̀gbọ́n kó dé lọ gbà just like that láti pé mo wo fíìmù. Hey mama I never see this kind of thing for my life. ọmọ kò tiẹ̀ yé mi rárá a tún wá wí tán ó tún wá lọ ń kọ èṣù ó tún wá lọ ń kọ yẹn sórí ibo ló ti wá ọmọ mo fọ́ o. ó yóò jẹ́yàn ni o abẹ́bọ́ra mo fẹ́ mọ̀. ó yí dandan màmá ẹ gbọ́dọ̀ mọ̀ bí tó ti wá. na so mama. mo fẹ́ wá ìdí ẹ̀ mo fẹ́ mọ̀ ẹni tó jẹ́. ìyàbú ẹkú ìyàbú ẹkú ìyàbú ẹkú. ìtarùkù làwọn ìtarùkù ìtarùkù làwọn ìtarùkù ìtarùkùrùkù làwọn ìtakítà adéfún ìgbà eléyìí tí bẹ lóde gbáà wọn ní kígbà kó wá rúbọ kígbà kó lè dùn ìgbàrúlá ìgbàrúkàn ẹnìkan kì í wáyé ẹni láì nígbà a kì í kẹsùn kárójú a kì í kósùn kádèwé wòmí wò látòní lọ ti lọ rè bọ́yẹ̀ kúmulẹ̀ kó má ṣe dá o inú bíbí ẹrú bẹ́ẹ̀ ní pẹ̀rú o ẹ̀dọ̀ fùfù wọ̀fà ní pàwọ̀fà díẹ̀ fún òfúwa nígbà tí ń bẹ láàrin ọ̀tá ayé ó pé tí ikú bá ń ṣá ẹgbẹ́ ìwọ ṣe ọ̀tọ̀ ló ń yọ bí òfúwa sí bárùn bá ń ṣá ẹgbẹ́ rẹ ṣe ọ̀tọ̀ ló ń yọ bí òfúwa sí gbogbo aláwé òbí báyìí ní kú pa ikú yẹ̀ lórí rẹ lónìí yìí o. mi asukunda fáínálà ni mi wọn ò ṣe gbámú àgbàrá ni mi wọn ò ṣe náà lógun béèyàn bá pòun ó nu ẹ̀mí asukunda fáwọn wọn pé kó mi gbóhùn tọ̀hún lọ ni wo látòní lọ ọtí dọkùnrin tọrọkùnrin làkọ ọkùnrin làdá èèyàn tó mú dání fúnra rẹ̀ náà ọkùnrin lòun náà látòní lọ ọtí dọkùnrin wo mo bá ọyọ mo bá dúpẹ́ o inú mi ń dùn Desmond àṣẹwọ ọlọ́pàá kápá èṣù Saheed èṣù Àyìnlá ọwọ́ rẹ̀ báyìí lọ́ọ́ fi mú tí wọ́n bá bí ọ pé ta ló ṣe fún ọ lẹ́mìí Asukundafá ni mo ṣe.
Olútáyọ̀ Desmond ìwọ fi nǹkan sínú ọtí fún mi láti ní àjọṣepọ̀ lórí mi tí mo bí ẹ ọlọ́mọ ègún ayérayé ló ti gbà sórí bí mi ò tiẹ̀ ṣépè fún ṣé orí ẹlẹ́dàá mi yóò dáa fún ẹ. Mami ẹ má bẹ̀rẹ̀ ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò kí n ṣe ẹjọ́ mi ikú ni mo sá fún ló jẹ́ kí n ṣe gbogbo nǹkan tí mo ṣe. Níbo ló kojú bọ̀ gan tí kò fi ń lé ẹ kiri. Mami ẹ wò kò lè lé mo fi rẹ̀ mí padà ni. Kò ní dáa fún ẹ tí ẹ máa bàjẹ́. Mami mo sọ fún yín pé mo fi nǹkan rẹ̀ mí padà ẹ tún ṣépè fún mi pé ìbú ti wà lórí mi. I'm sorry. Ẹ má bínú ìwà tani wọ́n ti tani nǹkan tí ẹ ṣe nǹkan ojú títì. Abọ́tẹ̀. Saheed Èṣù. Ọmọ ọdún mi. Máa rí pé mo pa ẹ. Saheed Àyìnlá ibikíbi tí o bá wà kí o jẹ́ mi ní òun tèmi o kí o máa bọ́ ìṣẹ̀dá ilé ìtorí wípé èmi Desmond mo ti wá sí ìkóríta lẹ́nìí mo wá fi orí ẹ ìkóríta ni èṣù ń gbé ìkóríta ni èṣù ti ń jẹ ìkóríta ni èṣù ti mu èmi Desmond mo wá bá èṣù múlẹ̀ lẹ́nìí Saheed Àyìnlá o gbogbo bíkíbi tí o bá wà ẹlẹ́ẹ̀kejì rẹ tí mo fẹ́ pè ẹ́ kò jẹ́ mi ní òun tèmi Saheed Àyìnlá o tí bá pè ẹ́ lẹ́lẹ́kẹta kò jẹ́ mi ní ìwọ̀ oòrùn kò jẹ́ mi ní ìlà oòrùn àti gúúsù àtàlùwà Saheed Àyìnlá o. Ìyára ya ìyọ́pọ̀ Saheed. Dìdìrín péré èsì. Bàbá pèrè akọni àfidà lálẹ́ gàràgà. Ó pè mí, mo jẹ́ oníhò. Saheed Èṣù, èmi ni mo pèsè dá ẹ. Ní ọ̀gànjọ́ òru tí mo pèsè dá ẹ, tó jẹ́ mi ní ihò tèmi. O ti súré títí o ti kókó o. Saheed Àyìnlá, o ti rìn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ o ti kàrùn. Ìwọ ti bó sólẹ̀ lẹ́ni o ti jọkú lójú. Lẹ́ni ló máa kú. Kíni? Alẹ́ yìí gàgà sábà. Bíbí o, bíbí o. Èṣù láàánú ògiri òkò ó nílé oríta. Ẹni tí fi májèlé rò bọ̀. Ìwọ ti gbàgbé wípé pékinẹ jáde lè má rí dáadáa àmàmìlì. Wọ́n ní wíwọ àlùjọ náà ọmọ ènìyàn wọ́n ló ń bẹ lábẹ́ gìgísẹ̀ ìyá ẹ̀. Ìwọ torí pé wọ́n fẹ́ mú èmi Saheed Èṣù ó bá ìyá tó bí ẹ sáyé ó bá alájọṣepọ̀. Lórí kò lè kú ni lórí kẹ́mi lè kú. Lóru ọ̀gànjọ́ yìí ló dé máa ráyé mọ́. Ìwọ ta ló pa kí fúnfá? Ajé ló pa kí fúnfá. Ta ló pa Bìfóṣà? Ọ̀rúnmìlà ló pa Bìfóṣà. Ìwọ ti wá gbàgbé pé babaláwo tó gúnyán fún ọ tó nítọ̀bẹ̀ òṣòro irọ́ ló pa fún ọ tó túmọ̀ sí wípé ìṣẹ̀lẹ̀rú ẹ̀ ti ṣẹyọ lónìí gbogbo ayé ló ń bá wọn ṣàpérò tó lọ́kùn rẹ̀ dé lónìí ó di dandan kó gbé ọ lọ. àti wá àtàwọn arọ tẹjọ kọlá yín wà lẹ́jọ́ bá kú sọnù. èmi èdìjẹ́ ẹ̀ ti mú ẹ̀ kí ni ìpèjẹ́ ẹ̀ ti jẹ. Èmi bíbí o tó mẹ́mẹ́. Dángọ̀rọ̀ o ọ̀bàrọ̀ ẹ parapọ̀ kíkọ́ mọ́lé ẹ parapọ̀ kíkọ́ mọ́lé. Saheed o. Saheed o. Ọ̀gbẹ́ni ọ̀rẹ́ ṣe òkú ilé bóyá ṣe
ọmọ burú ọ̀kan làábí. ẹni bírú ẹ méjì ló bí ọnu. ọgbọ́n ẹlọ́wà. ìjọgbọ́n ṣe dání kan bá. Àtọ̀wọ̀ ayé oyè ẹ̀sẹ̀ ọmọ sáyidé èṣù yìí oyè ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ká ti mọ̀ ká mú balẹ̀ ẹ̀ guys àbí kí lè feel. èyí tẹ̀sán náà da èmi rò pé jà lè gbé wá tẹ́lẹ̀ tó bá gbé jà máa gbé jà fún yín padà. ẹ wọ ẹgbẹ́ ẹ̀kọ́ wa àpájà òun sọ fún mi bẹ́ẹ̀ sì wá ní ẹ̀yìn àtàwọn ọmọ ìyá ni wá àtàwọn ọlọ́pàá ọgbà àwọn ará wa jà bọ́ọ̀ sáyidé èṣù náà ẹ̀ka tí mọ̀ ẹ̀ṣù lórí ẹ̀. ẹ̀wẹ̀ lákùn kábọ̀kùn wá ṣe ní gáàfù nínú ọgbà lásán kí ọkùn máa wà dà á láàmú lónìí kí ọkùn lè fẹ́ràn lẹ́wàá ni. láì ṣe jẹ bí. ìdáṣẹ́ náà yóò ti lọ ìjọ tó ṣẹlẹ̀ ní ọ̀bọ̀ ìta àwọn pẹ́tà ẹ̀sọ́ wọ́n Sáyidì o lè jẹ mi ìyáàdí ilé fi eléré sílẹ̀ mo lè fi ìyáàdí àlẹ́ o ti bímọ fún mi. ọ̀ kí ẹ mo fẹ́ fi jẹun mo fẹ́ fi jẹun mo fẹ́ sùn ọ̀gbẹ́ni kí èkó ń tẹjọ́ sí. èmi ọba ọlọ́jà mi wù ọlọ́run láyé jẹ ọmọ ọ̀yàn lóṣòdì gan ọmọ ọ̀yàn ó yà jẹ ọ̀gbẹ́ni dáhùn gbogbo ìlú èlé tó tọ́jọ́ ọlọ́run lọ́nà tó pa ẹ́ tó pa ẹ́ ó yá ọ̀hún ṣe èdè. ló ṣẹlẹ̀ yá kí ló wá fún un. ìyá kí ló ṣẹlẹ̀. ẹ̀yin ẹ bá mi wá ẹ bá mi lọ mú Saidi. kí ló ṣẹlẹ̀. ẹ wọ́n yìí lọ tọrọ pa yóò dàgbà yóò balẹ̀. ọ̀hún wá Saidi. ẹ wá Saidi. ẹ má disturb ọ jẹ mí lọ́wọ́ o. ẹ ti kọ́ làásùn. ara kan mi o. a wọlé lọ. ẹ wọlé ó dà pẹ́ ń bẹ. bóyá ń ṣe kó oṣù lọ́wọ́ ṣá. ó dà pẹ́ ń bẹ ọ̀bọ̀ ìpìlẹ̀ jàre. gbà mo jẹ́. ìyá má fẹjọ́ disturb mi ẹjọ́ mo fọ́nà bẹ̀ yín o. wọ́n jẹ mí lọ́wọ́ o. wọ́n jẹ gba ilé yìí náà. wọ́n jẹ mí lọ́wọ́ o. Instagram. àyín tó balẹ̀ orí máa padà correct later. ó mú o gbà máa jẹ́ pa oríta lè ṣe ọ̀rọ̀ fún mi. sílẹ̀. èṣù onílò èṣù láàánú ògiri òkò ẹni rẹ ti fi májèlé ròfò àgbà. èṣù bí ìbọn ọlọ́wọ́ oníṣẹ́ ẹlẹ́ṣù mi bí ẹlẹ́ṣù Saidi ọkọ mi. ẹ má sùn mọ́ o. Saidi wá lè. ẹ fẹ́ pa ajá nù wọ́n sọ fún yín dáná lọ sún mọ́. Saidi kan ṣe é Saidi. nǹkan kan ò ṣe mí o. nǹkan ṣe é. mọ́mí nǹkan kan ò ṣe mí. a ní nǹkan ṣe é. mọ́mí ní nǹkan ṣe mí. ṣé nǹkan ṣe mí. nǹkan ṣe é tì. láàánú ògiri òkò. ṣé nǹkan ṣe mí ni. láàánú ògiri òkò. nǹkan ṣe mí. láàánú ògiri òkò. nǹkan ṣe mí. láàánú ògiri òkò. nílé oríta. rúbí bíkò kẹ́yìn dàmbúrò bá kà. tó mẹ́lẹ̀tò dẹ́tṣẹ́gẹ̀. ìjàngbara yá àfọ ọbọrọ ẹwà kẹkù. tọ́ngọ̀rọ̀ ẹni rẹ ti fi májèlé ròfò. ẹ jẹ́ ká lọ jàngbara. ẹ jẹ́ fídíò èṣù onílé oríta èṣù onílé oríta oríta lè ṣùgbé oríta lè ṣùgbé ẹbọra burúkú níjẹ́ látọ̀ pa ó lọ lọ́nà àtàrí ẹ̀fíẹ́fíẹ́ àṣẹbọ̀kẹ́wọ̀ jẹ́ àṣẹbọ̀kẹ́wọ̀ jẹ́ pínkù tótó mẹ́rẹ̀ẹ́dù lùmíà Saidi o. ìyá wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ àfọwọ́fà ẹ̀yìn àti ọkọ mi àti pé nígbà tẹ́ ń bẹ nínú ọmọ sẹ́ni ọlọ́run kan ò sọ nǹkan kan fún yín ń parí. bàbá wọ́n sọ fún wa. ẹ̀kọ́ tí ikún sí. bàbá àkọ́ tí ikún lóòótọ́ wọ́n ní ká gbààwẹ̀ àmọ́ bàbá ọmọ yìí ló yẹ kó gbààwẹ̀ àmọ́ kò lè gbà kí ló mú ọtí kiri. nígbà tí bàbá rẹ̀ wá gbà ìwọ tó jẹ́ ìyá rẹ̀ kí ló dé tó gbà tó hu abiyamọ gidi. bàbá wù mí kí n gbà àmọ́ pọ̀ tí mo wà ní ojú ẹ̀ gbà. ọwọ́ àdàbà àìgbàwẹ̀ ọ̀hún
òun ló ṣe àkóbá fún ọmọ náà báyìí. Bàbá kí ni fẹ́ ṣe? Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Má jẹ́ kó tó sọ fún ọmọ. Ẹ ṣàánú mi, ràn mí lọ́wọ́. Ọ̀dà ní báyìí àfi kí ọgbà tí ọmọ yín gbà lọ́wọ́ yìí nítorí pé èṣù ló ń lo ayé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbésí ayé èṣù ló sì ń lò lọ́wọ́ òun jẹ ẹyin méjì ní ìtí ẹyin kan dúró fún 1000 kan àti ẹyọ kan ṣe wá rí i pé dandan ni ká ẹ san 2,000 ó lé 2. Bàbá. Ìgbà ni ọmọ rẹ̀ sì ti san nínú rẹ̀ báyìí. Bàbá yìí ti pọ̀ jù. Bí mo fẹ́ ṣe yìí ti pọ̀ jù báwo mo ṣe fẹ́ ṣe. Bí ọgbọ́n tí mo wí wípé èṣù ti dúró òun ó gba àrọ̀ padà lọ́wọ́ rẹ̀ àfi tẹ́ ẹ bá san o. Bí bẹ́ẹ̀ kọ́ èṣù yóò máa ṣe àkóso ayé ọmọ yín àti láéláé. Mo dáhùn. Bàbá. Ọmọ burú ọ̀kan làábí ẹni bírú ẹ méjì ó bí ọnu wa ìjọ̀gbọ̀n ṣe dání kan bá ìjọ̀gbọ̀n o ìjọ̀gbọ̀n o apáta lè kókó ló kó dá sí láyé ìdí o ìjọ̀gbọ̀n ṣe dání kan bá o. Àyìnlá ọmọ alápàrò mẹ́ta. Àyìnlá pa mí. Àyìnlá pa mí. Ìkejì sunkún kótókótó kó fàyà pẹ́ẹ́dẹ́dẹ́ bí aṣọ. Ìkẹta ń ṣe kóró dẹ̀dẹ̀ bí ẹ̀kọ́. Irú ọmọ wo ni wọ́n fẹ́ yá? Ọjọ́ náà. Irú ọmọ wo ni wọ́n fẹ́ yá? Ẹ̀sùn mẹ́rin ló fi wù. Ayé ò gbà bẹ́ẹ̀, ayé ò gbà bí ó bá yé. Ìyá bí ọmọ rí ó. Má jẹ́ kí tèmi ó gbé. Ẹ ṣàánú mi. Bébí tèmi ó gbé o. Ọmọ mọ̀ láti pàtàkì pálẹ̀. Òrèrè àwọ̀ ayé lódé fá fún ayé ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọ̀ àtàn lódé fá fún àtàn. Òrèrè ńlẹ́ màá wò ẹ ò ní ráyé mú. Ìyá wa kì í ẹ kú ọ̀rọ̀ mọ́ àwọn onílé ọba wa sí àjèrè wọn. Mo ti gbìyànjú púpọ̀ lórí ọ̀rọ̀ yìí èyí tó kù kù sọ́wọ́ yìí. Ní báyìí ẹbọ ló kù tẹ́ ó dì ọjọ́ 14 lẹ́ẹ̀fì gbé ẹbọ. Má gbé bàbá ṣebí kì í ti gbẹ́bọ torí ọmọ mi kí ẹbọ kéṣù fàyè ọmọ mi sílẹ̀ má gbé bàbá má gbé. Òru méje ọ̀sán méje lẹ́ẹ̀fì gbé ẹbọ nínú ẹbọ kọ̀ọ̀kan ẹ̀yìn ogún ó lé ẹyọ kan ní ọmọ wa nínú rẹ̀. Nígbà tí ẹ bá fi gbé ti ọ̀sán yóò bá fi parí kò dá mi lójú pé àwọn rẹ̀ rìn àjò àwọn tó láyé wọ́n mú ọ̀rọ̀ wá sí ìmúṣẹ. Láàárọ̀ ìyàrògbọ́ ẹbọra tí jẹ́ látọ̀pá aláboyún lẹ́sẹ̀ òbẹ̀lẹ́kùn ti fún kẹ́rù òbẹ̀lẹ́kùn ìlú ọmọ ìsílẹ̀ ọmọ ń bọ̀ náà. Bẹ́ẹ̀ wọ́n ní àdàbà tí ra mú odò ń gbá rèrè ikú tó pẹlẹ́dì ẹ̀ ṣó yẹ kó pelé ewúrẹ́. Maybe I understand but anyway I'm going to miss you and everybody, especially me, your best friend. Abímbọ́lá, no time, let's go. Okay sir, I'm coming. Àwọn ọ̀gá mi ti pàṣẹ fẹ́lẹ́ ti yá. So me ní much time. Officer, ṣé bí tàwọn ọ̀rẹ́ wa ni? Sister, ẹ wo ẹjọ́ ẹ má bínú ṣe gbọ́. Darling, I'm going to miss you. Bye. Bye. Take care. Take care of yourself. Okay. Baby me. Oh, bestie me.
Wa alaikum salam. Ṣé bínú? Rárá. Ẹ má bínú. Afájà mi. Náà. Àwọn àlejò imam tó gbà ṣọ́ ti lọ ni. Wọ́n ti lọ, mo gbà yàn dá lọ́wọ́ wọn ni nígbà tí mo gbọ́ pé màmí fẹ́ rí mi. Ó ṣe nǹkan ni. Ọlọ́run pè é. Àfà, ọ̀rọ̀ méjì tó ṣe kókó ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Àkọ́kọ́, mo ṣàkíyèsí pé o tún ti ń ṣètò pé mo tún lọ sí hajj lọ́dún. Àwọn kí ló dé Afájà mi? Ó mọ́dún tó ti rán mi lọ sí hajj lọ. Bí mi ò bá lọ lọ́dún yìí ò lè bínú. Òun kẹ́ mi bó ti ṣe yẹ kọ́ mo kẹ́ ìyá ẹ̀. Ara òpó ẹ̀sìn Islam ni ká lọ hajj, ká yọ sàká, ká kírun dédé, ká gbàwẹ̀. Ara òpó ẹ̀sìn Islam ni níwọ̀n bá àgbà tọ́lọ́run bá ti fún wa níyànda tó wúwà á máa lọ náà ní lọ́dọọdún kọ́nà bá fà báyìí sí i. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ọmọ ń fi nǹkan hàn mí lórí fóònù látòrí íńtánẹ́ẹ̀tì. Kí ni o? Ọmọ kan tó ń pariwo ẹ̀ kiri ìlú èṣù. Àmọ́ tí mò ń wò yẹn, ojú tí mò ń wò yẹn, ṣé kìí ṣe Saheed tí wà àti Ismail tẹjọ ṣe kékeré nìyẹn? Allah akbar. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Saheed náà ni. Òun ni. Jamiu. Náà. Kí ló dé kí ló lọ tójú bọ̀ kí ló tọ́ ọmọ táyé fi dàbẹ́ yẹn? Alájà kó tójú bọ̀ kankan ó ṣàgbákò látara ríro àwọn òbí ẹ̀ ni. Àbíamọ. Ẹ̀yin ní kẹ́ máa dúpẹ́ tí torí pé kí ni téèyàn ò bá gbọ́rọ̀ sáfà mi lẹ́nu ọjọ́ kìíní àná ipò owó lèmi náà bá wà lẹ́nu. Alhamdulillah. Kódà mo gbìyànjú bí ẹ̀ẹ̀mejì ká lè ríra ká lè fojú kọ́ra ká sọ̀rọ̀ ká lè mọ ibi tá a ti bẹ̀rẹ̀ lọ́wọ́ fún. Afájà mi ó ṣe fèsù lẹ́yìn tí ẹ̀ kojú máa bá tiẹ̀ lọ. Aṣọ àlà ni wọ́n wọ̀ elépo ló ń fi Saheed ìwọ̀n àbúrò ọmọ wa kí ló ń wá kiri fún. Nígbà téèyàn yí orúkọ rẹ̀ padà tó sọ òun Saheed Èṣù ó mọ̀ pé ó ti yọ̀ǹda gbèsè ayé ẹ̀ fún ṣòro ni. Àkọ́ náà ni wọ́n ẹ̀ńbọ̀ wà ní ìwà tẹ̀tìjọ́ fẹ́ pàlàpọ̀. Alájà mi gbọ́dọ̀ sọ pé mi mọ̀ Saheed mọ́ a gbọ́dọ̀ sí lọ́hùn látara rẹ̀ a gbọ́dọ̀ sí lọ́hùn látara rẹ̀ tá a bá rí tá a bẹ lọ́hùn fún mo mọ̀ pé pẹ̀lú ògo tọ́lọ́ Ọlọ́run ó gbọ́ Ọlọ́run ló sọ pé àdéhùn ní stage ìbò lákùn ẹ pè mí èmi Ọlọ́run ń sì dá yín lóhùn so màmá ẹ má bínú ẹ jẹ́ n sáré lọ bá àwọn máàmù tó kù kí ni parí ọ̀rọ̀ pẹ̀lú wọn ṣe ti gbọ́ ẹ̀dá ẹ má bínú màmí ṣe gbọ́. Mọ́níjà sọ fún mi ṣé ó lè jẹ́ nínú the family lọ́wọ́ nínú business báyìí kó wá gbàdúrà kó liquidate náà kò possible o ò ní wá gbàdúrà kó liquidate torí mi lọ́jọ́ tó wá lazy to the extent of yẹn di oyè àwòjọ ò lè gbẹ́rì yẹn kí ni problem ẹ̀ náà tí n bá sọ̀rọ̀ máa ní pé mo dé ìgbà tó ń sọ fún mi kí ní serious ó ti tó náà ni mo máa sọ wàá fi òótọ́ ọ̀rọ̀ lẹ̀ wàá máa sọ nǹkan tí ò right ṣé nǹkan tí mo sọ yẹn kò sí essence ń bẹ̀. mo sense wà bẹ́ẹ̀ mo but miss just calm down a máa bá sọ́nà ni but manager báwo ló ṣe máa fi ẹjọ́ ìyàwó dì tí ò lè gbẹ́dì yẹn wọ́n ní kó manage odidi company tó tó ẹ̀ odidi hotel yìí ó lè ṣe anyhow ó lè account pé nǹkan báyìí ló èlò eye báyìí ló ní o báyìí ní o kò make sense tó bá jẹ́ pé wọ́n lọ gbàdúrà pé kò ní irúkọ báyìí ṣé máa gbàdúrà pé kò fi èèyàn síbẹ̀ kó lè bẹ̀ bàjẹ́ kó má jèrè ni no tell me. Sísá ẹjọ ẹ máa bá mi bẹ̀ mí ṣe ìdíṣẹ́ iná làwọn náà ti jẹ mí lè gbàdúrà kó bàjẹ́ kẹ́lẹ̀ máa wo àwọn staff wa bẹ́ẹ̀ ò sọ pé owó òun ṣe kíkì kan eléyìí máa sọ kíkì kan ó tiẹ̀ ní nǹkan mo fẹ́ fẹ́ ẹjọ́ ṣùgbọ́n mo wò bíá kó má dàbí pé mo ṣe àìdá ẹ̀ so that is why ti mi fi. That means you are not competent enough. Mọṣẹ́ ń ṣe mọṣẹ́ ń ṣe nìyẹn àbí kó lọ bí akókó kúrò lórí manager kó lọ di supervisor kí wá ni. ok ẹ bá mi bẹ̀rẹ̀ wọ́n nù a máa ṣàtúnṣe. ó máa ṣàtúnṣe ó ṣe ṣe máa ringtone every time náà ni ó máa ṣàtúnṣe àtìgbà tó lè ti sọ mi rí ẹni adjustment níbẹ̀ rárá kí ni problem ok dúró náà ó ní àwọn kan wọn wá active odò kí ló jẹ́ manager fún tí wọ́n bá wà active wọ́n lè sáàkì wọ́n wá fẹ́ lómi sí
àti ìdáhùn yẹn kún gbòòrò tó ń wáṣẹ́ tí wọ́n níṣẹ́ ṣe tó bá lè jẹ́ kó wọn náà níṣẹ́ sọ fún mi kọ́ mi sign letter wọ́n á lọ lórí màá wọlé. máa wọlé ó sọ pé òun máa wà active báyìí don't worry everything will change isn't it? Yeah. We need a change. You promise better promise yourself. You understand? Wọ́n jẹ́ ká máa lọ. Àwọn yóò máa ṣe é sọ fún akó máa ṣe ìfilẹ̀ jẹ́ ká máa lọ. Ó change kò change kò sí kò change. By next week mo ń bọ̀. Tó bá rẹ̀ kó má change mo ń bọ̀. I promise. Ó bẹ̀rẹ̀. Ó dẹ̀ ọ̀rọ̀ adé máa ṣe bẹ́ẹ̀ pọ̀ ní ìfún òṣìṣẹ́. You don't dare! You dare! I want you now. We are like this. You feel say that Papa get this word, Abi? You dey do anyhow. You don't know if you do anyhow, you see anyhow. You don't know? Aba, why are you not What? Okay. Taking too long, man. It's going on. Daddy. Má pariwo, don't dey shout. I go vote your head down. You don't mind me? Hello? Susie. Mama. #1. Olórí oko. Ubi na Uba. And the baby and be happy. And Mama we dey here now, we gallant now. And at the victim day. You never You want make I kill you? Má parọ́ sẹ́mi létí o. Mama, no wahala now. No mercy. Black angels, no mercy. Black angels, no mercy. Black angels, no mercy. Mama, confirm. That's what I told you. I'm like that. Tell you what. Ẹnikẹ́ni tó bá fún ẹ̀jẹ̀ lọ́dẹ̀ yóò ṣe ẹ̀yìn dàpọ̀jẹ̀dẹ̀ àtìlẹ́yìn ọ̀dà máa dín ẹni mọ̀lú wọ̀ pẹ̀kẹ́tà sàyẹ́sì láàrin àjọpẹ̀lá àwọn àjùmọ̀ wọn àtàtọ̀ fífi ìyá abúlé fún wọn. láàárọ̀ yàrùbó ẹ̀fọ́ra tí jẹ́ látọ̀pá. ẹ̀yìn akẹ́kẹ́ ní ṣe láwùjọ tí bẹ̀rẹ̀ ní ṣe láwùjọ tó ní tó ní wọ. láburú yẹkẹ òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀. ìjọba balẹ̀ báyìí kí n padà jẹ́ mọ́tà kọ́lá láyé
ẹgbẹ́ àti ọ̀tẹ̀ ló fi kú. a ti gbé ẹbọ ẹ wá sí ìkóríta o ìkóríta mẹ́ta abìdíró kangó kangó ìrùkẹ̀rẹ̀ abìdí yẹ́rẹ́mù yẹ́rẹ́mù ẹbọ kẹyìn rẹ la gbé wá yìí o kọ́ wá gbà lọ́wọ́ wa o ó yá wúre sí i. a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ igun agbẹbọ àkàlà gbé ó dòde ọ̀run. ó yá láàróyè ó yá wá gbẹbọ. wọ́n yìnbọn ta ló yìnbọn. ìyá wa oṣù ti fẹ́ bọ̀ ìwà rẹ̀ ti kà wọ́n sọ fún ọ pé níjọ́ tá a bá ti ṣe ètùtù kẹ́yìn bẹ́ẹ̀ṣù bá ti fi lù ká lọ́wọ́ wa ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ sónílé. èyí tí mo ṣe léyìí ọ̀gbọ́dọ̀ mú mi. bínkù babaláwo tó tó mẹ́rẹ̀ tó rúbíà alẹ́ yìí dására abéṣù tó tó ìjà. ìyá ni wọ́n máa wò ìyá ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ òmò wọ́n lé nílẹ̀ yìí jagunlabi lára wájú. àyìnbọn lè ṣù kó máa rọra kò ṣe bú kò ṣe mú lóun tó fẹ́ mú. ẹni darí sapá àpapà ẹni darí sọ̀rọ̀ òkò ìrókò àpò èṣù bá ti lọ́wọ́ èṣù bá ti ìjẹ̀bọ̀ àjẹ́ Sáyídì èṣù Call the ambulance. Call the ambulance.
jábí tó tóbi ó tóbi. Èṣù dúdú Sáyídì èṣù onílé oríta èṣù onílé oríta oríta lè ṣùgbé oríta lè ṣùgbé ẹbọra burúkú níjẹ́ látọ̀ pa ó lọ lọ́nà àtàrí ẹfíẹfíẹ àṣẹbọkẹbọ jẹ àṣẹbọkẹbọ jẹ pinku pinku tótó mẹrẹdù dúbíà alẹ́ yìí kàsámà dúdú bí wọ́n ṣe bí akin ọmọ kí o gbọ́dọ̀ ṣojo ojú oníbo.